دعوة ربانية Divine Call. والصلاة والسلام على خير خلق الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أدعوكم فوالون الحمد لله رب العالمين. Olúwa wọ́n ní ọpẹ́, wọ́n ní ẹ̀yìn, wọ́n ní ògo, wọ́n ní ìmọ̀, wọ́n ní àṣẹ, wọ́n ní agbára. Biyadika malakutu kulli shay. Wọ́n ní ìkápá lórí gbogbo nǹkan pátápátá tí ó sí àyàfi. Ajẹ́rìí wípé kò sẹ́lòmíì tá tún gbọ́dọ̀ sìn, kò sẹ́lòmíì tá lè pè lọ́lọ́hun, tí ò ní kú, tí ò ní ṣàárẹ̀, tí ò ní sùn, tí ò ní jẹ, tí ò ní mu, tí ó máa bẹ lọ gbére, tí ó sì san wá lẹ́san iṣẹ́ wa láyé àti lálkìyámà àfọ́lọ́hun Allah. Ajẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrúsìn Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni. Ibadallah, ẹrúsìn Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Lẹ́nu wọn bá sì kó wá, a fẹ́ pé àkíyèsí wa síkan nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam táà máa bára wa sọ, táwà nára wa létí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Islam ẹ̀sìn Ọlọ́run ni, torí ẹ̀ kò sírú rẹ̀ láyé, kò sírú Islam láyé. Ẹ̀sìn Ọlọ́run òun ni Islam. Kò sírú Islam láyé. Gbogbo tó bá ti wá látọ̀dọ̀ Ọlọ́run, ẹ máa bá ní pípé. Àyàfi tẹ́ ẹ̀ bá ṣe bọ́lọ́run ṣe sọ. Gbogbo ìgbà tẹ́ ẹ̀ bá ti ṣe bọ́lọ́run ṣe sọ, ẹ máa bá ní díndín, ẹ sì máa rí àléébù níbẹ̀. Ìkan nínú ẹ̀kọ́ Islam òun náà ni haqqul jar, ìwọ alájọgbé. Alájọgbé wa, alájọgbé wa oníranran ni. Níbi iṣẹ́ a ní neighbor ń bẹ, ládùúgbò neighbor ń bẹ, nídìí ọjà neighbor ń bẹ,
kódà nígbàtá bá ń ṣe ìrìn àjò láàrin ìgbàtá fi ṣe ìrìn àjò àbí láàrin ìgbàtá fi kúrò níbìkan síbìkan níbọ̀ wa lẹni tájọ́ wà pọ̀ tí nǹkankan bá ṣẹlẹ̀ àwa lágbárùkù ti ara wa káwọn èèyàn tó mọ̀ tí wọ́n tó súnmọ́ wa. Irú járù wo ni wọ, irú níbọ̀ wo ni wọ? Àwọn kankan tí máa tú wa láṣìírí, àwọn tí máa tú wa láṣìírí, ọ̀rọ̀ tá ń sọ àti ìwà tá ń hù. Ọ̀rọ̀ tá ń sọ máa tú àṣírí tí ń bẹnu ọkàn wa. Ìwà tá ń hù máa tú àṣírí ọ̀rọ̀ tá ń sọ bóyá òótọ́ ni àbírọ́. Àkíyèsí tí mo fẹ́ pè wá sí pẹ̀lú hakul jar, ó lè jẹ́ ọ̀rẹ́, ó lè jẹ́ nínú jama ní mọ́ṣálásí, ó lè jẹ́ níbi iṣẹ́, ó lè jẹ́ ọkọ àti ìyàwó, járù kan náà ni àwọn náà, níbọ̀ kan náà làwọn náà. Irú níbọ̀ wo ni wọ́? La hawla wa la quwwata illa billahi al-ali al-azim. Ẹni tí tọ́lọ̀n sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ó ní kuntum a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, kuntum khayra ummatin ukhrijat linnas. Ọlá ní ṣe rí ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin lẹ dáa jù. Ọlọ́run sì sọ ìdí tá a fi dáa. A dẹ̀ ń sọ fúnra wa wípé gbogbo ìgbà tí ìdí tọ́lọ́run sọ yẹn ò bá ti sí lára rẹ̀, ó sí lára wọn. Ó sí lára wọn. La hawla wa la quwwata illa billahi al-ali al-azim. Ìkannú wa tó bọ́ sọ́dọ̀ Ọlọ́run bá wa kẹ́ ọlámọ́dá. Ta bá ríra ń gbà mí ọlámọ́dá ní Imam, ibi tẹ́ rò pa wà kọ́lá wà. La hawla wa la quwwata illa billah. Ibi tẹ́ rò pa wà kọ́lá wà. Ṣáà wá mara wa, ṣáà ríra wa, ṣáà pàdé, ṣáà ríwà tá ń jọ ń hù. Ṣé èyàn ò mọ́ rẹ̀? Ṣáwọn tó ń bá ṣe ò mọ̀ ẹ́? Gbogbo wa náà, àwọn èèyàn tún ní Jannatul Firdaus làwọn fẹ́ wọ̀. Aljanna Firdaus. Ṣé ìwọ tí qualify bá Janna tó ẹ̀ṣẹ̀ ń sọ pé pẹ̀lú Jannatul Firdaus? So ọmọ Jannatul Firdaus, Aljanna táwọn ànábì Ọlọ́run wọ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ànábì Ọlọ́run àtàwọn ṣùhádà, àwọn Matthias tí wọ́n jagun tí wọ́n fẹ̀mí wọn lẹ̀. Ìkan nínú àwọn tá a fọkàn sí wípé wọ́n ń sin lọ́hun taari mi ní fẹ́ dákọ̀. Ṣé mọ̀ pé tẹ́ bá súnmọ́ yàn ẹ wò wípé ẹlẹ́sìn lélẹ̀, ó tún wá jẹ́ ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run, ó wá jó ní gbìyànjú. Wàhálà náà pọ̀ nínú ẹni tí a fọkàn sí lọ́dọ̀ ni wípé onígbìyànjú lẹ́ni yìí, ó tún wá ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ń bẹ láyé, kọ́lọ́n kó bá fún lẹ́mìí gígùn àtàláfíà ara. Ó wá ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun lálàá, òun ara wà níbi Ọlọ́run, òun mú ọmọ òun lọ́wọ́ pẹ̀lú àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́nú àwọn mùsùlùmí ńláńláńlá, àwọn ànábì Ọlọ́run, àwọn tó pọ̀ wọlé wọn.
òun wá ń lọ tó wọ̀ síbi tí wọ́n wà tí wọ́n ti jókòó tí wọ́n ti fún wọn láàyè òun wá súnmọ́ bẹ̀ tóun fẹ́ jókòó àwọn tí wọ́n bẹ̀ẹ̀bẹ̀ yẹn wá ń sọ fóun wípé iṣẹ́ wo ní ń bẹ lọ́wọ́ rẹ tó fẹ́ fi jókòó síbí lójú àlá náà ó ní kò sì sí nǹkan kan ju kóun ó dìde lọ ó dìde kó ń bẹ̀ lúlájú la hawla wala quwwata illa billah ìwọ jannatul firdaus àwọn tí wọ́n nífà tí wọ́n lè kánná nínú wọn ni mò ń sọ yìí táwa fọkàn sí wípé ẹni Ọlọ́run ni lòun náà rí wípé òun ò ìdébẹ̀ yẹn ẹni tí ò tí ìrírùn kí irun kò tí ìrí kí kò sí gbàgbọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn ti àtẹ́bọ́ àti gbogbo ẹ̀ àwọn tí wọ́n ti la gbogbo bẹ̀yẹn já ni wọn ò rí bẹ̀yẹn jókòó kí n fún yín ní instance July láwà yìí nígbà tó bẹ̀rẹ̀ àwọn akíra wa ẹkù ọdún ìyàbò sọ́dún ní ma yàbò ọdún yìí ó mọ̀ yìí sówó yóò mọ̀ yìí sọ́mọ sọ́dún ní ma mọ̀yàn sówó ní ma mọ̀yàn sọ́mọ is that not shirk àwọn ti kọjá gbogbo shirku yẹn orí ló yẹ omi ẹbọ ni sórí ní ma yọ̀yà àbọ́lọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́ ẹ̀ fọkàn sí àwọn kan ti kọjá gbogbo rẹ̀ síbẹ̀síbẹ̀ wọn ò tí ìdí Jannatul Firdaus mẹ́yàn bá bára rẹ̀ nínú difficulty nínú nira ń gbà mí àwọ̀ ìgbéta lòun ṣẹ̀ ṣírkù náà tún kọ́ tààlà nẹ́bí iṣẹ́ pẹ̀lú gbogbo tọ́lọ̀ ní kó bà sallallahu alaihi wasallam tààlà ọlọ́run ní dánwò kó rẹ̀ tó pẹ̀rẹ̀ lájẹ́ aláìkò àti ìgbọ́ ẹ̀sìn yìí ní àkídà àgbọ́yé ní ìbádà àwọn tí ó sì ṣàlàyé fún wa àwọn òtún lálàyé àkídà àti ìbádà ṣe bí wọ́n ti ní followers ni wọ́n wá gbogbo wa pàdé pẹ̀lú ọlọ́run kọ̀rọ̀ wa gbangba wa ọlọ́run mọ̀ torí ẹ̀ kò sí wàhálà nínú ìdájọ́ tọ́lọ́run bá fẹ́ dájọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wallahi la yu'min ó ní mọ́ fọ́lọ́run búra kò ní gbàgbọ́ nínú ọlọ́run ó kàn fẹ́nu sọ ni ó wá wí lẹ́mẹ̀ta wallahi la yu'min wallahi la yu'minu wallahi la yu'minu kò ní gbàgbọ́ ó kàn fẹ́nu sọ pé òun gba ọlọ́run gbọ́ ni ọlọ́run bá sì mọ̀ wá jura àwa ara wa báyìí a lè camouflage bá ṣe jọ ń tara wa yẹn kò sẹ́sàn lọ́wọ́ wa àwa kọ́ lásán ra wa lẹ́sàn tẹ́ ń bá dọ́gbọ́n fún yín tẹ́ dá fún mi tọ́gbọ́n tí mo dájẹ yín tẹ́ ìtẹ́ dájẹ èmi wàhálà ti wà nù ẹni tí ó san wá lẹ́san ọgbọ́n ò jẹ́ ṣótán qila man ya Rasulallah qila man ya Rasulallah wọ́n á bèèrè lọ́wọ́ Ànábì pé ta ni sallallahu alayhi wa sallam tàlẹ́ni tí ò ní gbàgbọ́ tẹ́ sọ ní ẹ̀mẹ́ta ẹni tí è parọ́ tẹ́lẹ̀ tó wá ní wallahi la yu'min ọlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam irú ọ̀rọ̀ yẹn ó wúwo lẹ́mí àwọn sàhábà
àbáwọn tó bá fẹ́ pọ̀wọ́lé wọn ní òwúwo lẹ́mìí rẹ̀ tí ń bá ń gbọ́ lẹ́nì ẹni tí ò sí mọ́ nìkan dàbí alára lára rẹ̀ á kàn máa rí sọ̀rọ̀ lásán ni a máa rí sọ̀rọ̀ lásán tánàbí ni wallahi la yu'min kírù gbọ́rọ̀hùn yẹn kọkàrò sì balẹ̀ kó ma gbọ́pà nábì ní mo búra pẹ̀lú Ọlọ́run kò ní ìgbàgbọ́ tí ò bá ti nígbàgbọ́ kí ló kù tí ò bá nígbàgbọ́ nǹkan ti bàjẹ́ àtayé àtọ̀run ọlọ́mọjọ́ ó bàjẹ́ fún wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní alladhi la ya'man jaruhu bawa'iqahu gbogbo ẹni tí alájọgbé rẹ̀ ò bá ti ní fọkànbalẹ̀ sí takbir wallahi kò ní gbàgbọ́ gbogbo ẹni tí ìyàwó rẹ̀ kò fọkànbalẹ̀ ọkọ rẹ̀ ò ní fọkànbalẹ̀ pẹ̀lú ẹ̀ ohunkóhun ló lè gbé wá tán bá wà láàárọ̀ ohunkóhun ló lè gbé wá lọ́sàn-án kò lè predict rẹ̀ àbòsí ọwọ́ rẹ̀ kò fọkànbalẹ̀ sí khiyana ẹ̀tẹ̀jẹ ọwọ́ rẹ̀ kò fọkànbalẹ̀ odwan kéyàn ó dúó ọ̀tá kò fọkànbalẹ̀ sí lọ́dọ̀ pé anytime ló lè dúó bẹ́ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni o bàdẹ̀ sí jọ ń lo ayé nìyẹn láàrin alájọgbé wa àbòsí pọ̀ àwọn èèyàn sì forí kanlẹ̀ ìgbà tó forí kanlẹ̀ yẹn tá lóró ipò forí kanlẹ̀ fún ìyẹn máa ń fún mi ní kàyéfì kéèyàn forí kanlẹ̀ tó bá mọ ìtumọ̀ ìforí kanlẹ̀ tí a máa forí kanlẹ̀ lásán ni forí kanlẹ̀ wípé Allahu Akbar mo gbà fún Ọlọ́run gbogbo àṣẹ tó bá pa ṣé wọ́n tẹ̀ láṣẹ Ọlọ́run àbó sọ ìrun ó sọ di exercise Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkánnù àwọn sahaba ó ní ya Rasulallah mú mẹ́nìkan inna fulana mú mẹ́nìkan tukthiru min salatiha ima kírun dáadáa wa sadaqatiha ń sì máa ṣe sàárà dáadáa wa siyamiha ń sì máa gbààwẹ̀ dáadáa àtọ̀ranyà àti tí sọ̀ranyà wà ní ghayr annaha tu'dhi jiranaha ṣùgbọ́n tu'dhi jiranaha ìmọ̀ fara ní àwọn alájọgbé rẹ̀ bí lisaniha ahọ́n rẹ̀ ní o ahọ́n ní ń lò kò jù bẹ́ẹ̀ lọ Ànábì ní hiya fin-nar yóò wọ́ná ni yóò wọ́ná pẹ̀lú ìrun tí ń kí yóò wọ́ná pẹ̀lú àwẹ̀ tí ń gbà yóò wọ́ná pẹ̀lú sọ́dákọ̀ tí ń ṣe tí ń bá ti ń fara ní alájọgbé rẹ̀ pẹ̀lú ahọ́n rẹ̀ ṣé mọ̀ tí ọkùnrin míì sọ síyàwó ṣé mọ̀ tí obìnrin míì sọ sọ́kọ ẹjọ́ bó ní alkiyamu ṣe ní bàjẹ́ pẹ̀lú ahọ́n wa wọ́n tún wá ní fa inna fulana yudhkiru min qillati aw yudhkaru min qillati siyamiha wa salatiha wala tu'dhi jiranaha
yudhkar min qillati wọ́n dárúkọ nínú qillati siyamiha àwẹ̀ rẹ̀ ìrun rẹ̀ wọ́n ní níwọ̀nba ni àmọ́ kìí fara ní alájọgbé rẹ̀ Ànábì ní hiya fil janna sallallahu alayhi wa sallam. أقول قولي هذا واستغفر الله لي ولكم توبوا إلى الله. الحمد لله رب العالمين وصلى الله على محمد وعلى آله وأصحابه وسلم. أدعوك فعلون إكيالون ولولون كما بنبو محمد. ní Baghdad wọ́n pè arákùnrin kan ní Abu Dalaf ó wá lálájọgbé tó jẹ́ níbọ̀. Abu Dalaf ó lálájọgbé tó jẹ́ níbọ̀. níbọ̀ rẹ̀ yìí àdánwò wá dé ó wá fẹ́ ta ilé rẹ̀. Orígbẹ́ ń gbọ́rọ̀ yìí. Abu Dalaf níbọ̀ rẹ̀ àdánwò bá ó wá fẹ́ ta ilé rẹ̀. Àwọn tí ó ra lé wọ́n wá àṣẹ́sì ilé. Kún tó àṣẹ́sì ilé èló ló ta lé rẹ̀ léyìí tí ó fi yé wa. Owó wọn jọ́nà yàtọ̀ sí tiwa àmì tí ó fi yé àwátàjọ́ sọ̀rọ̀ yìí. Kí wọ́n ní ilé yìí 20 million mú fẹ́ tà. Àwọn tí wọ́n wá àṣẹ́sì ilé wọ́n wá àṣẹ́sì ilé yìí wọ́n wá ní ilé yìí ò ju 10 million lọ. Allahu Akbar. Ó wá níbẹ̀ ni ó ní 10 million naira yẹn owó ilé yẹn 10 million naira tó fi pé 20 million owó neighborhood Abu Dalaf. Sọ̀rọ̀ yẹn yé yín 10 million naira owó ilé yìí 10 million naira owó neighborhood Abu Dalaf alájọgbé mi. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ó ní nǹkan méjì mo fẹ́ tà. Ẹ̀yin wo nǹkan ẹyọ ọ̀kan ni àmọ́ méjì mo fẹ́ tà. Mo fẹ́ ta ilé mo sì fẹ́ ta neighborhood alájọgbé mi mo fẹ́ tà pọ̀. Ṣé gbọ́ rí? Ṣẹ́yìn gbọ́ rí? Wípé kéèyàn lóun fẹ́ ta neighborhood alájọgbé yóò tún ta pọ̀ mọ́. Bọ̀ ó ní bó ti rí nù torí Abu Dalaf. La hawla wala quwwata illa billah. Yalumunani anbitu birraqsi manzini walam ya'lamu jaran hunaka yunakkisu. Ó ní jẹ́ mọ̀ pé ó possible ààrẹ nìkan tó ta ilé rẹ̀ lọ́pọ̀ nítorí neighborhood. Ààrẹ nìkan ó ṣe kí ni ó ta ilé rẹ̀ lọ́pọ̀ nítorí alájọgbé. Ó ní ẹ̀sá wàhálà ẹ̀hànà lílé ẹ̀sá wàhálà ẹ̀wàhálà. فقلت لهم كفوا الملام فإنما بجيرانها تقل الديار وترخص بجيرانها تقل الديار وترخص. Ó ní ẹjẹ́ kó lẹ oyé yín wọ́n èé dálé rà nígbà mí ilé a máa di ọ̀pọ̀ tálájọgbé bá ya ẹ̀hànà ilé a sì máa wọ́n tálájọgbé bá dà yóò ta neighborhood pọ̀. Abu Dalaf gbọ́
arákùnrin yìí ọ̀rọ̀ tó sọ pẹ̀lú àwọn tí wọ́n jọ fẹ́ ra lé àbúdálà fún ní yìí mọ̀ pé n tó ṣe tó báyìí ò sì sọ ó sì san gbogbo gbèsè náà ìpé mọ́tàlé náà mọ́ ìtàn pè ní aljiranu alájọgbé neighborhood irú neighbor wo ni wọ́n torí gbogbo tó lè ṣe fún ìyàn ló fẹ́ kún ṣe fún ẹ àwọn èèyàn ń lo àbòsí àwọn èèyàn ń lo kèéta àwọn èèyàn ń lo orí tèmi nìkan selfishness ṣe èyàn náà ló fẹ́ fi wà Jánnà Islam kọ́ yẹn ẹni tí ó wọ àljánnà yóò ní àkídà tọlọ́hun tó yè kooro yóò sì níwà ọmọlúàbí yóò sì gbé déwájú Ọlọ́run èyí tó bá kù pẹ́pẹ̀pẹ́ Ọlọ́run ní màá mójú kúrò tí dáadáa rẹ bá ti tẹ̀wọ̀n ju àìdá rẹ lọ kìí ṣe pọ́lọ̀ ní kó mọ bọ̀ wá wípé wà perfect rárá tó bá fún yàn ní excellent it doesn't mean wípé gbogbo máàkì náà ló gbà bọ̀ tó bá ti gbà yí tó pọ̀ wọ́n á fẹ́ ní excellent 70 75 wọ́n á ní excellent ìtọ́lọ̀ wọn bá ń béèrè lọ́wọ́ wa ń ta lágbára láti ṣe ni wọ́n lọ́wọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà owó wò kéǹgbè Ọlọ́run ọba dá wa wípé ká mójú tó ra wa àwọn èèyàn wá ń ṣàbòsí wọ́n á fẹ́ kẹ́ ṣe dáadáa pẹ̀lú àwọn òṣìṣẹ́ dáadáa pẹ̀lú àwọn èèyàn ahán àwọn èèyàn ó sì fi wọná láàrin ọkọ àti ìyàwó ká má ti wà lọ jìnà àwọn méjèèjì tó yẹ kí wọ́n fa hàn kò yẹ kẹ́ gbá burú lẹ́nu wọn nípa ara wọn níta ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń sọ̀rọ̀ ara wọn láìdá pẹ̀lú gbogbo bí wọ́n ṣe rí àṣírí ara wọn tó bẹ́ẹ̀ náà ni wọ́n fi ń sọ láìdá tẹ́ ma fi wòwó yìí pé sáwọn eléyìí ìjọmọlúàbí dà lára àwọn eléyìí Olúwa bẹ̀ ọ́ àfàánú rẹ̀ àfi bẹ̀ ọ́ mọ́jà wáyé lásán ìwọ ní àwọn ẹ̀dá tó yàtọ̀ sáwà àwọn olẹ́dá mi a ní Ọlọ́run mi tó yàtọ̀ sí wọ Ọlọ́run ó mọ̀ wá orí wa oníkápá lórí wa kò sọ́gbọ́n tá a fẹ́ dá gbogbo ẹni tó bá lóun lọ́gbọ́n níwájú wọ Ọlọ́run yóò máa gọ̀ náà ni gbogbo orí tí ń bẹ lọ́wọ́ wa ìwọ Ọlọ́run ọba náà ló ní ó wà lọ́wọ́ wa gbogbo ìgbà tó bá ní òsí kò sí náà ni gbogbo ọjọ́ tó bá ní òsó oorun a lè sùn gbogbo ọjọ́ tó bá ní kó oorun máa bẹ náà láàrùn oorun sùn gbogbo ìgbà tó bá ní a máa bẹ náà láà máa bẹ tó bá ti ní kò sáàyè ká bẹ mọ́ à ń bọ̀ wá bọ́ náà nù biyadika malakutu kulli shay má dáwà dá ọ̀rọ̀ ara wa Ọlọ́run Olúwa má dáwà dá ọ̀rọ̀ ara wa fún ṣẹ́jú àyá má dáwà dá ọ̀rọ̀ ara wa fún ṣẹ́jú àyá ọlágbára wọ Ọlọ́run alájẹ́ kan ṣoṣo rẹ̀ èní tá wà nú rẹ̀ abẹ̀ ọ́ jó dá fún wa jàná lọ tábà bọ́ sínú ọ̀la jó dá fún wa ju ìní lọ gbogbo ẹni tó ṣojú kòkòrò àti wà Jánnà Ọlọ́run má ṣe ṣàtúnṣe wa Ọlọ́run má ṣe ṣàtúnṣe wa Ọlọ́run má ṣe ṣàtúnṣe wa ká dáa kárí bí wọ Ọlọ́run ọba ti fẹ́ إنك ولي ذلك والقادر عليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم قوموا إلى صلاتكم يرحمكم الله